Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Mo kí gbogbo wa lọ́lọ́kùn òjọ̀kan, ọkùnrin nínú wa, obìnrin nínú wa, ọmọdé àti àgbàlagbà, lónílé àti àlejò, gbogbo wa ni mo kí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Làákàyè yín tẹ̀ fi ń gbọ́rọ̀ mi, tẹ̀ fi ń digest, làákàyè yín ò ní jọba láṣẹ ìlú wa rẹ̀. Gbogbo àwa tí a wà lórí ètò tá jẹ́ ó subscriber tá wà bí àti àwa tí a ṣe ń bọ̀ kí gbogbo wa. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà mo kí wa ẹ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán la wà mo kí gbogbo ẹ káàsán, tó bá jẹ́ pé alẹ́ la wà mo kí gbogbo ẹ káalẹ́. Ẹ má wá jẹ́ ká gbàgbé láti subscribe sórí ètò nítorí pé àǹfààní pọ̀ ìyẹn lórí ètò yìí tí a máa ń ṣe ní ojoojúmọ́. Ọlọ́run má fi àìsàn burúkú má fi kàn gbogbo wa. Torí àìsàn tó ń mú yàn talé, tó ń mú yàn talẹ̀, tó ń mú yàn ta mọ́tò, tó ń mú yàn hùwàkíwà, tó ń mú ọmọ sá fún bàbá, tó ń mú ọmọ sá fún ìyá, tó ń mú bàbá gan sá fún ọmọ, tó ń mú ará àdúgbò sá fún ìyá. Ọlọ́run fi ṣe wá lásìkò tá a wà yìí, lásìkò wákàtí tí mo ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run dákun wa wọlá ọjọ́ èní, má fi àìsàn burúkú má fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tí àìsàn bá ṣe àwọn ni wọ́n mọ̀, bẹ́ẹ̀ ni. Gbogbo wa náà la láìsàn àyàfẹ́ ẹni tí Ọlọ́run bá wòsàn. Ẹ rí kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní nípa ewé àbámọ̀dá. Ewé àbámọ̀dá ó ní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Báwo ni a ṣe ń lò ó fún nǹkan ẹyọ kan tí màá máa ṣàlàyé ní next video mi ní agbára Ọlọ́run. Báwo la ṣe máa ń lo ewé àbámọ̀dá? Ewé àbámọ̀dá fún nǹkan ẹyọ kan. Àìsàn yìí àìsàn burúkú ni. Àìsàn yìí ó máa ń pààyàn lójijì. Ikú òjijì kò ní tọ́ sí mi, kò ní tọ́ sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí, kò ní tọ́ sí ọmọ mi, kò ní tọ́ sí aya mi, kò ní tọ́ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀bítẹ̀bí taratara. Ikú òjijì kò ní kàn wá. Ẹ kàn rẹ́ lómi ó wà ní steering ni ẹ gbọ́ kúkú síbẹ̀. Ẹ rẹ́ lómi bóyá ó ní sẹ́ẹ̀sì pẹ̀lú obìnrin ẹ gbọ́ kúkú. Ẹ rẹ́ lómi ó rìn lọ lójú ọ̀nà ni ẹ gbọ́ kúkú. Ikú òjijì kò ní jẹ́ tèmi tọmọtọmọ tayataya tẹ̀bítẹ̀bí taratara àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ rà mí sí ní ìní. Báwo ni a ṣe máa ń lo ewé àbámọ̀dá fún àìsàn náà? Ẹ rí àìsàn yìí, àìsàn kan tó jẹ́ pé ó máa ń tètè gba ẹ̀mí èèyàn ni. Kò wá sí bí àìsàn yìí le o, kò wá sí bó ṣe le tó. Tá a bá lè rí ewé àbámọ̀dá yìí tá a bá lò kì í ṣe nǹkan jíjó, kódà jíjẹ ni. Tá a bá lè jẹ láàárín 10 to 15 minutes tá a jẹ nǹkan yìí, ẹ jẹ́ kí ẹni tí wá àìsàn yẹn ń ṣe kó lọ ṣe test. Pẹ̀lú àṣẹ Ọlọ́run nǹkan náà yóò ti bọ́ sípò padà, yóò ti bọ́ sí ipò tó yẹ kó wà dáadáa, yóò ti bọ́ síbẹ̀ padà. Báwo ni a ṣe ń lo ewé àbámọ̀dá? Màá máa ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá ti ṣe àti èyí tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe ní. Tá a bá rí ewé àbámọ̀dá, a lè wá bí 3, 4, 5, 6 tàbí 7. Ó depend lórí bí ènìyàn bá sì lè jẹ́. Lóòótọ́ ó lè hard fẹ́lómi láti jẹ torí pé ó lè jẹ́ kẹ́lómi máa bì tó bá jẹ́. Tí èèyàn bá wà nípò bóyá ó wà apathetic tó jẹ́ pé ẹ̀jẹ̀ ríru yẹn ó ti rú kọjá ààlà tí wọ́n á rọ̀ṣì ẹ̀ lọ sí hospital, tàbí tẹ́nìyẹn
tí ẹni tó jẹ́ pé ó wà nípò pé bóyá ó ní hypertension tó jẹ́ pé oògùn ló fi ń control ẹ̀, tablet ló fi ń control ẹ̀, ẹ jẹ́ ká wá ewé àbámọ̀dá fún un. Tá bá ti rí tútù, ẹ wá jẹ́ ká gé ẹ jẹ́ ká wá àlùbọ́sà oníṣù, ìyẹn àlùbọ́sà tá fi ń sebẹ̀, ẹ jẹ́ ká gé àlùbọ́sà yìí kéékèèké. Tá bá ti gé, tá a ti slice ẹ̀, kó mú ewé àbámọ̀dá kan àti àlùbọ́sà kan kó máa jẹ méjèèjì pọ̀, kó jẹ bóyá kó jẹ bí 3 tàbí 4 tàbí 5 bó bá ṣe lágbára láti jẹ sí. Lẹ́yìn tó bá ti jẹ tán, láàrin 10 to 15 minutes kó ṣe test padà pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀jẹ̀ ríru tó lọ sókè yóò padà wálẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àṣírí eléyìí kì í ṣe òògùn. Ọlọ́run fi ìwòsàn púpọ̀ sí ara ewé àtegbò. Ewé àbámọ̀dá tí mo sọ yìí, tẹ́lòmíì bá fẹ́ lò ó sọ pé ní bóyá òun fi ń ṣe nǹkan àwúre, ẹlòmíì ò lè sọ pé òun fi ń ṣe àṣírí aṣínà lóríṣiríṣi, àmọ́ kò rí bẹ́ẹ̀. Ọ̀nà bí a ṣe ń lo ewé ó pọ̀, 1000 tá a lè kà tán. Èmi àti ẹ̀ mọ já, tí n bá ti rí lójú ọ̀nà mo lè já, màá sàn nù, màá mọ jẹ́. Bí njọ́ tí mo kọ́ jẹ́ orí bákan bákan lẹ́nu, nígbà tí mo jẹ́ tán ó ti mọ́ mi lára, màá máa rún lẹ́nu ni. Ewé yìí dáa tí a bá ń jẹ pẹ̀lú àlùbọ́sà fún àwọn tó bá ní hypertension, kan máa jẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nígbà tó bá BP yẹn ti lọ sókè, tí wọ́n bá máa fi jẹ 3 sí 4 pẹ̀lú àlùbọ́sà oníṣù, àlùbọ́sà la fi ń sebẹ̀ ni o, yàtọ̀ sí àlùbọ́sà yíyù, àlùbọ́sà la fi ń sebẹ̀, kí wọ́n jẹ. Tí wọ́n bá ti ń jẹ, ẹ jẹ́ kán lọ sí test padà, nǹkan yóò ti wálẹ̀ padà. Ẹ̀yin wá sọ fún mi, kẹ́ni tó wá ní hypertension tó wá máa jẹrú yẹn at least ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, kò ní gbúrò ẹ̀ mọ́ láyé. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi lọmọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutio láti Bóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mi á tún mọ mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé ìwà. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi tá ti ṣe àti èyí tí a ti ṣe. Ó dàbọ̀.